Afawa ayakumullah. Alhaji Aresekola yìí. Anakumullah. Kìí ṣe pé mo hé lójú títì. Masha Allah. Torí ẹlòmíì nínú tí o jẹ́ kí ẹlòmíì o jèrè mọ́lẹ̀ nínú o ti mọ kéwù tán àfa tó dáa fún tó fẹ́ lọ́mọ jánẹ́sì fún. Bísínẹ́sì ni èké ṣe àlùbáríkà. ó fẹ́ ṣe bísínẹ́sì ẹjẹ́ àjọ lògó yín kásán agreement. ọlọ́run jáde agreement bó ṣe. yóò ayáwó mọ́tò òun lọ́wọ́ ní. bẹ́ẹ̀ni ìwọ wà sí náà kí ni ọ̀nà ọlọ́run lẹ vacancy sí. àdídì ajánẹ́sì. ajánẹ́sì ni dẹ̀ kí ni wàhálà rẹ̀. wàá kó wèrè bá. bá lọ́ọ́ mú wọnú ìsìlámù tó ń dààmú ara rẹ̀. Aresekola. ọmọ tí mo kọ́ ni ọmọ tí mo tọ́ ni gbogbo ìrìn àjò yìí kò sí ti ó sẹ́yìn ẹ̀ ń bẹ̀ 20 ọdún ó lé sẹ́yìn ní ti ń jánẹ́sì fún mi báwọn. gbogbo àwọn àsìkò tí mo wá jánẹ́sì yẹn àti níbi tí wọ́n pè wá sí ní wàásí o ẹ mọ̀ bèrè gbogbo láti ṣe wàásí nínú dánfó ni. Allahu Akbar. Wallahi lazim yìí sì sàwádà. inú dánfó. kò sí ọ̀nà tó jìn lẹ́kọ̀ọ́ yìí tí mọ́tò máa ń lọ tí èmi àti Imam Aresekola ò ti ṣe mọ́tò wàásí nínú rẹ̀ rí nínú mọ́tò ń bẹ̀ nínú àwọn ọ̀nà tó jìn tó gbé tẹ bá fẹ́ lọ ẹ̀ẹ́dàgbére dáadáa òní tẹ bá ti gbọ́ látòrí ilé lọ sọ́nà Òkòkò náà máa 12. ògùn àbọ̀ àbí tẹ kẹsàtì méjì níbẹ̀ yẹn ògùn àbọ̀ àbí tẹ bá gbéra látọ̀nà Musitẹ́lẹ̀ ń lọ sí Sango Sango kẹsàtì mẹ́ta nìyí òun àbí tẹ bá ń lọ sọ́nà Ìkòròdú ó di mẹ́ta àbí tẹ bá ń lọ sí ọ̀nà títí Lẹ́kì Àjà tàbá àánú wáàsí gbọ́nà lọ kí ló fà á tó bí àmọ́ sàkàṣe wáàsí yẹn jáde èmi máa ń wò ó pé irú ìgbóyàwó ni àwọn kìrìsìtẹ́nì máa ń ní táàjọ sanwó mọ́tò bákan náà tí mọ́tò sì dá àárín kẹtẹ́ ẹnìkan sọ pé praise the Lord bẹ́ẹ̀ni wọ́n ti ní hallelujah wọ́n tún ní dasọ wọ́n dẹ̀ máa everybody ní Magbo. ọkọ sọ everybody praise the Lord ìwọ lọ sanwó ọkọ mi. Praise the living God. wọlé inú mọ́tò wọ́n ti pé hallelujah wọ́n lè kó wa káàngì wa báyẹn fún 30 minutes nínú ìrìn àjò yẹn wọ́n máa fi sọ̀rọ̀ Jésù lọ. Hold up. àfa ò bá àwa wà nù mọ́tò yẹn àwa ní ó dákẹ́ tó ń wọ̀ kẹ́rì hàn àmọ́ gbọ́n tí ó fẹ́ sọ. mo á wò ó pé àwa ní ẹ̀mọ́ tá a lè wá àwọn ẹ̀ náà wí ní ìyá yìí náà à ń jáde lọ́jọ́ kan nìkan ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ láti akó ní ọ̀nà orílẹ̀ tán ká sọ́dọ̀ àmọ́ ẹtú báyìí ló bẹ̀rẹ̀ ó gbé dé ọ̀nà báràsì nígbà tó parí tán mo ní Imam Aresekola àwọn náà ṣe tiwa lé nù. Masha Allah. ẹ yóò mú ànábì. Sallallahu alayhi wa sallam. bani a'udhu billahi minash shaitani rajim. Masha Allah fadal. bismillah. Masha Allah fadal ya Sheikh. A'udhu billahi. bó sì fẹ́ ni bàbá wa àlẹ́ àbùtáwí ọlọ́ba àṣàlẹ́kùn kẹwàá tẹ́lẹ̀ mi bá rí i pé nígbà tí sẹ́wọ̀n ṣaláìsí mo fi nǹkan báyìí ránṣẹ́ kí ìkẹ́jókòó ni wọ́n dọ̀ wọ́n báyìí rí ni mo nífẹ̀ẹ́ wọn dọ́kàn nínú àdéhùn tó jogbe wa ibadu rahmani alladhina yamushuna ala al-ardi hawna وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن ẹ̀yà yorùbá ànábì kì í gbọ́ الذين Ekewu. يمشون على الأرض هونا kódà bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ́wé ẹ̀ máa kun yunmuyunmọ̀. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. bá a ti máa wí nìyẹn gbogbo wa sí máa ṣe káàkiri inú mọ́tò ń gbà àdàbí àlá máa ń lò òun sì ní máa jáde sí àwọn èèyàn ó sì gbádùn rẹ̀ wọ́n sì ṣe ra kí ló wá fà á ni pé bàbá tó bí mi tí wọ́n fi kúrò láyé gbogbo wa sí wọn tí wọ́n máa ṣe àdàbí àná máa lò. Wallahi Sheikh Ibrahim Bukhari rahmatullahi alayhi. ni mo fi ní àdàbí àná mo fẹ́ lò tẹ́lẹ̀ ní àyín kí n tó wá wọ ibi tí mo wọ̀ lọ́lẹ̀ kan yẹn ṣó o sì rántí. Masha Allah. naam